أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba Adẹ́dàá, Ọlọ́run tí ó tún ṣe nírọ̀rùn fún wa pé ká tún wà lálàáfíà láàárọ̀ tòní. A dúpẹ́ fún Ọlọ́run ọba náà. A tọrọ ìkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tí Ọlọ́run náà sì wà láàánú fún gbogbo ayé. Ìkẹ́ ìgẹ̀ kó máa bá Ànábì náà, kó máa bá àwọn ará ilé, kó máa bá àwọn sàhábà, gbogbo tó bá fi dáadáa tẹ̀lé Ànábì náà tí ó fi jẹ́ ògbìn àlìkìyámà. Gbogbo àwọn olùkọ́ wa Ọlọ́run bá wa san wọ́n lẹ́san olóore. Àwọn òbí tó bí wa, ìdùnnú gbogbo wa Ọlọ́run dákun ìjọ jáde mú sàǹbà wa ṣe fún wọn. Biramati ya arhamar rahimin. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, a tún máa tẹ̀síwájú níbi àdéhìí tí à ń kà fúnra wa níbi tírà Mi'atu Hadith lil Hifz, tí a ṣàlàyé fúnra wa pé àkójọ àdéhìí náà wáyé láti ọwọ́ Shu'batu Taw'iyyatul Jaliyat fi Zulfa, láti lè jẹ́ kí àwọn ọmọ mùsùlùmí ká lè ṣàǹfààní nínú tírà náà. Àdéhìí tí a kà fúnra wa lálẹ́ àná, tí a má gbàgbé, a sọ fúnra wa pé àdéhìí náà ó jẹ́ kan gbòógì tí yóò máa júwe irú iṣẹ́ wo lẹ̀dá lè ṣe tọ́rọ̀ wọn gbà lọ́wọ́ ẹ̀. Kí làwọn nǹkan tá a máa wò nínú iṣẹ́ tẹ́dá ó ṣe yóò fi jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá. A ṣàlàyé eléyìí fúnra wa, bó tilẹ̀ gẹ́ sí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà gan àwọn sábà sọ wípé irú àwọn àdéhìí wọ̀nyí òun ni Ọlọ́run fi yanjú wàhálà kúrò fún lọ́rùn àwọn àfáà. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà láyé lóde òní, oríṣiríṣi ni wọ́n máa fojú yàwòrán ẹ̀, oríṣiríṣi nǹkan ni wọ́n á máa ṣe tí wọ́n sì máa júwe ẹ̀ gẹ́gẹ́ bíi wípé ìbá àwọn fi ń sin lọ́hùn náà ni, ṣebí àníyàn àwọn dá lórí ẹ̀, tí ó sì ní jẹ́ ìbámu sí tí ṣẹ̀ríà Ìsìlámù ní ká ṣe. Àdíìsì yìí yanjú ẹ̀ wípé ìtẹ́ bá ti ń ṣe náà tí ó bá ti jẹ́ ìbámu sí ṣẹ̀ríà sí tó fi Ìsìlámù ní ká ṣe, tí ó bá ti jẹ́ ìbámu sí tí Ànábì ní ká ṣe àbí tí àwọn sàhábà ṣe, ó túmọ̀ sí wípé kìí ṣe ìjọsìn náà nìyẹn lọ́dọ̀ Ọlọ́run. Bákan náà, tí nǹkan bá sì tún jọ tọ́lọ̀ ní a ṣe náà, táníyàn bá ti kú, tí ìṣe ní títorí Ọlọ́run bá ti kú ńbẹ̀, kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run náà nìyẹn. Torí ìdílé kákíyèsí méjèèjì ní gbogbo àwọn tí a bá ń pè ní ìtàfíńjọ́sìn fún Ọlọ́run. Àdíìsì tàárọ̀ yìí, àdíìsì àfáà Abu Hurairah náà lọ́nà bá yọ́nú sí. Òun náà máa sọ fún wa àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí máa fi lu inú ilé rẹ̀. Bó ló ti yẹ kí inú ilé mùsùlùmí, bó ló ti yẹ kó máa rí, kí làwọn nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ nínú ilé mùsùlùmí, àti pé kí làwọn nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀. An Abi Hurayrata radiyallahu anhu anna Rasulallahi sallallahu alayhi wa sallam qala la taj'alu buyutakum maqabir إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة أخرجه مسلم. àdìsí yìí gẹ́gẹ́ bá a sọ fúnra wa, Ànábì ń sọ ńbẹ̀ yìí pé لا تجعلوا بيوتكم مقابر. ẹ̀yin mùsùlùmí, ẹ má jẹ́ kí inú ilé yín, ẹ má sọ ọ́ di sàárè, ẹ má sọ inú ilé yín di ibi tí wọ́n ń sìnkú sí, ẹ má jẹ́ ó dà gẹ́gẹ́ bí ibi tí wọ́n ń ṣe kíni o, tí wọ́n máa ń sìnkú sí. Inna shaytana yanfiru minal bayt, torí pé èṣù tẹ́ rí yẹn a máa sá kúrò nínú ilé. Irú inú ilé wo? alladhi tuqra'u fihi suratul baqara. Gbogbo inú ilé tí wọ́n bá ti máa ń ka suratul baqara, Ṣàítánì máa ń sá jáde kúrò nínú inú ilé yẹn. Bádìsì yìí bó ṣe máa náà ni, ṣùgbọ́n kí ni àgbọ́yé, kí ni níta a fi mọ̀ yí pé ìtọ́ yẹ ká máa ṣe nínú ilé wa àti ìtọ́ yẹ ká máa ṣe ń bẹ̀ ni. Ẹ bọ́rọ̀ sí bẹ̀rẹ̀ pé la taj'alu buyutakum maqabir. Ẹ má sọ inú ilé yín di sàárè ibi tí wọ́n ń sìnkú sí. Ẹ rí i pé ọ̀nà méjì ni ó tú sí. Ọ̀nà aláwọ̀kọ́ bọ́rọ̀ sí wá lọ́gbọ̀n dán, ìtumọ̀ rẹ̀ ni wípé a ó rí gbọ́yé bẹ̀ pé ẹ má máa sìnkú sínú ilé. Kéèyàn má máa sìnkú sínú ilé ló fi jẹ́ sí pé mùsùlùmí máa ń ní itẹ́ téèyàn máa ń sìnkú sí ni. A wá rí lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lénìí, wà ní irọ́ o, ojú orí bàbá wọn, kó wọn mọ́ adójú orí bàbá wọn mọ̀, kódà o, ojú orí ìyá wọn, òun gbọ́dọ̀ rí kó wà lẹ́ńkùlé òun kó wọn máa rí ni. Àìlágbọ́yé ẹ̀sìn ló ń jẹ́ bẹ́ẹ̀.
torí pé irú òkú tí wọ́n bá sin sílé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó fò dá. Nísìnyí òkú tí wọ́n bá sin sí itẹ́ ibi tí wọ́n ń sin mùsùlùmí sí, àwọn àǹfààní tí ọmọ jẹ́ ń bẹ ọ̀pọ̀. Gbogbo ìgbà táwọn èèyàn bá ti ń lọ lè ṣe ziyara bẹ̀, táwọn èèyàn bá ti ń wọ bẹ̀ ni wọ́n máa ṣàdúrà fún. Gbogbo ìgbà tí wọ́n bá ti ń lọ lè sin òkú kọ̀ọ̀kan síbẹ̀ òun ni wọ́n máa ṣàdúrà fún. Mélòó mélòó sàárè tí wọ́n sin sílé jẹ́ pé àwọn èèyàn máa tẹ̀bẹ̀ kọjá ni wọ́n sọ dòbí ìdórí àtàngàn káyìn ni, léyìí tó sì jẹ́ sí wípé kò ní sí ẹnì kankan tí ó padà máa rántí rẹ̀ mọ́, àwọn máa kọjá lọ ńbẹ̀ ni òun ní mọ kankan tí ń bẹ ńbẹ̀ mọ́. Ṣùgbọ́n gbogbo ibi tó wá jẹ́ pé ìtẹ́ mùsùlùmí bá ní gbogbo àtàwọn kọ̀ọ̀kan bá ti ń débẹ̀ òun ni wọ́n máa ṣàdúrà fún. Àdúrà tí wọ́n ti ṣe fún gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ yóò máa kárí òun náà. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún sọ fún wa pé ká má sọ sàárè wa, ká má sọ inú ilé wa di sàárè pẹ̀lú ìsopapọ̀ ọ̀rọ̀ tó tẹ̀lé. Ó túmọ̀ sí pé àwọn àfáà tún jẹ́ kó yé wa pé a jẹ́ sí wípé níbi tí èèyàn bá sìnkú ní bá ń jẹ́ sàárè èèyàn lọbẹ̀ kọ́ wá pé òun lọ́mọ lọ lè ka kùránì ńbẹ̀, àbí òun wà débẹ̀ òun mọ̀ wá lọ lè ṣe náfìlà ńbẹ̀, òun mọ̀ wá lọ lè kírun ńbẹ̀. Eléyìí wọ́n ní nínú ìtumọ̀ tí ó tún ní náà nìyẹn. Torí pé kí ni? Lórí pé ọ̀rọ̀ tó tẹ̀lé ó jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ó so mọ́ wípé inú ilé wa àwa náà gbọ́dọ̀ máa ka kùránì ńbẹ̀ ni. Níta fẹ́ gbọ́ yín bẹ́ẹ̀ nìyẹn, torí pé sàárè ní kì í ṣe ibi tí èèyàn ti máa ń lọ lè jókòó lẹ́sìn pé wọ́n máa lọ lè ka kùránì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ jẹ́ kí inú ilé wa náà ò rí bẹ́ẹ̀. Inú ilé wa náà gbọ́dọ̀ pààyàn ní téèyàn ní máa ké kùránì ńbẹ̀. Inú ilé wa gbọ́dọ̀ jẹ́nu ilé tá ti máa ka kùránì, tá ti máa gbọ́ kùránì. Káwá wo ọ̀pọ̀lọpọ̀ inú ilé mi lénìí, pẹ̀lú bá kọ́kọ́ jí láàárọ̀, ntí ọkọ̀ọ̀kọ̀ wò ná, ẹni tí ọkọ̀ọ̀kọ̀ tẹ sẹ́ẹ̀tì, tí ọkọ̀ọ̀kọ̀ tẹ téèbù, tí ọkọ̀ọ̀kọ̀ gbọ́ orin oríṣiríṣi ná, orin oríṣiríṣi ní ọkọ̀ọ̀kọ̀ gbọ́. Àbẹ́lòmíì ó ti mọ táìmù kó ti mọ̀ gbà tí wọ́n play nǹkan kan nínú rédíò ní ọkọ̀ sí, ó ti mọ orin nǹkan tí wọ́n kọ́kọ́ play tí ọkọ̀ọ̀kọ̀ gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó tako bó ti yẹ kí inú ilé mùsùlùmí ó rí. Eléyìí ọ̀sọ́ pọ́sọ̀ yẹn di gèfèrí, ṣùgbọ́n àwọn nǹkan kan tí máa ń fà wá aburú tí máa ń fà wá ni irú tá Ànábì sọ pé ní inna shaytan rí èṣù yanfiru minal bayt, a máa sá jáde kúrò nínú ilé, irú inú ilé o alladhi tukrahu fi suratul Baqara tí wọ́n ti ń ka suratul Baqara mẹ́. Níta àmọ́ gbọ́ yín bẹ́ẹ̀ náà ni wípé gbogbo inú ilé tí wọ́n bá ti ń ka al-Qur'an, irú inú ilé bẹ́ẹ̀ í máa rọrùn fún èṣù láti jòkó ń bẹ̀. Gbogbo inú ilé tí wọ́n bá ti ka Qur'an í máa rọrùn fún ṣaitan láti jòkó ń bẹ̀ tí ó máa bá àwọn ara inú ilé náà gbé ni. Torí ìdí eléyìí ká mọ̀ pé nínú àdìsí yìí agbágbọ́ yẹ pé gbogbo ẹni tí ó bá ti fẹ́ kí èṣù ó jòkó sínú ilé òun ó gbọ́dọ̀ máa ka Qur'an níbẹ̀, pàápàá jùlọ ó tún wá dá yẹn rí pé Suratul Baqara. A rí pé Suratul Baqara òun náà ní súrà tó gùn jù nínú Al-Qur'an, òun náà ní Quran 2. A rí wípé òun náà ló gùn jù nínú Al-Qur'an. Bí èèyàn bá ti ń kà á nínú ilé, èèyàn ń gbọ́ nínú ilé, òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí máa lé ṣètọ́nì jáde kúrò nínú ilé ni. Ẹ wo nǹkan, ẹ wo Ànábì tó fẹ́ràn wa. Torí ó ti mọ̀ pé tọ́lọ́run bá ti ní ké Ọlọ́run yá àyàn ya èṣù, tí ó bá ti sí èṣù pẹ̀lú yàn, èyí ò lè ṣe tọ́lọ́run. Níbi ìṣiṣẹ́ tọ́lọ́run sì níbẹ̀ lórí ilé ayé àtẹ̀tẹ̀ kí á máa wà fún wa. Abẹ́rẹ́ bàtàlá nínú àánú ẹ̀ kọ́lọ́run kọ́ kàwá kún ọ̀kan nínú ẹrú tí ó sòrí ìtayé àti tàlìkìyàmù bi rahmatihi ya arhamar rahimin. Wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Wassalamu